orúkọ mi ni Ọba Jimoh Ọlájídé Títílóye di Olú of Igbo-Ora. Mo fàsìkò yìí fi ń pé ẹ káàbọ̀ ẹ̀dẹ̀kùnrin. Ibi tẹ́ wà yìí ni wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún ìbejì. We are here at Igbo-Ora celebrating the World Twins Festival 2023. Ọdún ìbejì. Jẹ àmàlà àti ìlàsà. Wọ́n máa jẹ àmàlà àti ìlàsà, oúnjẹ tó fẹ́ràn, oúnjẹ tó dáa jù. Àmàlà àti ìlàsà. Ọba Ọlọ́run tí wọ́n fẹ́ gbèjì, ẹ̀yẹ máa jẹ ìlàsà, ẹ bá yúùsì mọ́ Igbo-Ora, tẹ bá ń jẹ ìlàsà àti àmàlà. Lágbára lọ́wọ́ ẹ̀yin náà máa gbèjì. Àti bímọ. Èmi ò tí ì gbèjì bọ́, àbúrò mi ó gbèjì, ẹ̀gbọ́n wa ó gbèjì. Àwa ò tí ì bí o, ṣùgbọ́n náà sì máa bí ìdámọ̀ bẹ́ẹ̀. Torí àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn náà ṣùgbọ́n àwọn àgbà pé ẹ̀bùn Ọlọ́run ló jẹ́ kì í ṣe pé ti Igbo-Ora yìí náà Ọlọ́run kàn sọ kalẹ̀ bẹ́ẹ̀ kò sí ìlú tí ò sí méjì wọ́n lè má pọ̀ tó ti Igbo-Ora yìí ẹ̀tì àwọn tí wọ́n tún jẹ́ àgbàlagbà tí wọ́n gbá rìsáàsì lórí ẹ̀ wọ́n sọ pé ewé látàjẹ́ lásàyè ìwé ilá àti omi dààmú. Ní àwárò tó dẹ̀ ń yé wa láti kékeré bọ̀ ni pé ìbejì pọ̀ nílùú wa. Inú Igbo-Ora iná dẹ̀ ti bí àwa náà. Ìdí tó fà ni pé àwọn ìyá wa sọ pé ìlàsà tá máa ń sè tá máa ń jẹ pé nǹkan tó fà ni. Àti pé tí ẹ bá fẹ́ bí ìbejì èèyàn máa jẹ lásà. Ọlọ́run kàn fún wa bẹ́ẹ̀. So iṣẹ́ Ọlọ́run ni kò kì í ṣe yìí. A kàn bá bẹ́ẹ̀ sọ àṣẹ consider pé a máa wá bẹ́ẹ̀. So Ọlọ́run ló ṣe èèyàn kan. So wọ́n máa sọ pé ìbejì tí ẹ bá jẹ làṣà tí ẹ bá ṣe kí bẹ́ẹ̀ náà ló tó bọ̀. Ọlọ́run ló ṣe yìí ni ò wá ní ti. Even gan àkọ́bí wọn ìjẹ́ ọ̀kan first born wọn àwọn ni méjì àwọn jogún méjì wọ́n ṣe bímọ náà ní méjì lọ́wọ́ bí bàtà ọkọ bímọ. Dádì mi ìbejì ni wọ́n. Tí nǹkan tó fà á okùn ẹ tó bá ti lókun nínú okùn ìbejì ẹ tó bá ti ní yóò bí. Pàtàkì ọjọ́ òní yìí láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan kan tó wà ń bẹ̀ jù pé láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí ìbejì bíbí ìrẹ̀wádìí ń lọ lọ́wọ́ lóríṣiríṣi bọ̀ kò tí ì sí eléyìí tá a lè fi díẹ̀ múlẹ̀ pé yes tó bá ṣe báyìí tó bá ṣe báyìí tàbí tó bá jẹ báyìí tó bá jẹ eléyìí wàá bí ìbejì tó di yẹn tó irú ìwádìí tó sì ń lọ lọ́wọ́ yẹn a rí i pé ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni torí nǹkan pàtàkì tínú wa ń dùn sínú bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo lè rán yín lọ sí hospital kan tàbí tẹ́ lọ rí àwọn Ògúntóyè twins wọ́n ti tún bí ìbejì kan bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí so ìwádìí tá a bá àti àkọsílẹ̀ tá a bá ni pé wọ́n bá bí ọmọ bí 1000 kan bíi 45 sí 50 máa jẹ́ twins níbẹ̀ eléyìí dẹ̀ jẹjọ lójú constantly ló dẹ̀ ń ṣẹlẹ̀ torí ẹ̀ ni inú wa ṣe ń dùn láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kì í sì ṣe nǹkan tá à ń ṣe láti ṣe bíi ọdún òrìṣà kì í ṣe òrìṣà láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
gbóhùn yìí o táyé táyìn ọba ọmọ ẹ ṣe ojú ya máa rọ́dún ẹ máa dàgbàsókè. On behalf of the entire Igbo-Ora community and Ibadan as a whole, I heartily and respectively welcome you all to this 2023 World Twins Festival with the theme Training for Community Development. Ladies and gentlemen, let me make it clear that this festival is not fetish at all, because people have been looking for Igbo-Ora. We are using this opportunity to thank God for what God has done for us in Ibadan land, having the blessing of twins. There is nothing hidden about it, although research is still going on to see what is the root cause of having twins or multiple births in Igbo-Ora in particular. So the research justification experts also affirmed that particularly in the southwest has the world highest twinning rate, and that Igbo-Ora, the headquarters of Ibadan Central Local Government, has the highest percentage of twins. Mo rántí pé bàtà délé Olúbàdàn sọ fún wa níbi 3 weeks ago pé Ìbàdàn gan ni world twins headquarters. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Oníkájáde síta ká máa béèrè pé táyé káyìn á rí bí wọ́n á ṣe máa wọ̀ tún wò sí. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ bí ìdáhùn sí fún mi pẹ̀lú wọn ni pé ìbejì wà ní south west tòótọ́. Ṣùgbọ́n nínú ìbejì 1000 tẹ́ bá rí ní ìlú Igbo-Ora, 50 out of it ló máa jẹ́ twins or multiple by bíi mẹ́ta mẹ́rin. Àwọn other areas tó bá bí 1000 back bíi 30, 25, even including the European countries. Nǹkan tí Igbo-Ora fi jẹ́ nǹkan tó yàtọ̀ nìyẹn. Ambassador Taiwo Yedele Oguntoye, and this is my twin brother. And my name is Ambassador Kehinde Oladele Oguntoye. We are known as the most famous twins in African tourism and the initiator of World Twins Festival and Twins Tourism. Firstly, we want to give special thanks to His Excellency for this great opportunity for us to celebrate ourselves. Multiple birds from all over the world, Africa and Nigeria in particular, on your state. Let's go to Memory Lane. The initiator of this World Twins Festival first started with Nigeria Twins Festival. Then we normally do it in Ibadan, on your state. The first edition was held in 2009. That's over a decade ago. We had the first edition, and then we had the deputy governor of Ekiti then, Dr. Tyler Ward, was the chairman of the occasion. We have the late Ambassador Twin 77 of blessed memory now. Those are the dignitaries that graced the occasion. After year 2019, we had another edition the following year, which is 2010. We did the same festival, but then it was Nigeria Twins Festival. The first Nigeria is 9JA Twins Festival. After that, we metamorphose into Nigeria Twins Festival. That's NAIJA, Nigeria Twins Festival. And to God be the glory. And that was also chaired by the famous Dotu, the physics and chemistry person from Abeokuta. You know, they call them physics and chemistry. They are both late now. They are both late. They were the chairman of the occasion then. So after that, we now rebrand. We thought of, let's go another step further to comprise the world in general, because we're talking of World Twins Festival. That's why the concept of World Twins Festival came in. And from Igbo-Ora, I think this is the 5th edition that we are doing. We started in 2018, 2019, 2020, 2021. Even on the COVID, we still had a mini celebration, which we celebrate twins all over the world, here in Igbo-Ora. And when you're talking about the concept of twins tourism is using the head of twinning to develop tourism destination. And that's what we have seen here. This is a twins pilgrimage, whereby twins can attract people to a destination. And that's the selling point for your state. And we thank His Excellency, Engineer Seyi Makinde, for giving the platform. He has created Ministry of Culture and Tourism. The governor has set the landmark. He has opened up this destination for accessibility. The road is almost completed, and you can access Igbo-Ora. You can access the benefits you see in Oyo State. And kudos to His Excellency, Engineer Seyi Makinde. Fídíò yóò ti tàn, a ṣe ń tẹ̀síwájú sí i. Ṣùgbọ́n ẹ jẹ́ n sọ fún yín nípa ìwé tí mo kọ tí a pè ní Kádàrá or something like that. Ìtàn náà jẹ́ ìtàn ọmọọba kan ní ilẹ̀ Yorùbá tí bàbá rẹ̀ sọ fún pé ó gbọ́dọ̀ rí obìnrin tí ó fẹ́ràn rẹ̀ dénúdénú láàrin 21 days kó tó di pé ó lè jọba.
ìtàn náà dùn lọ́pọ̀lọpọ̀, ó sọ̀rọ̀ nípa ìfẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa Yorùbá. Ẹ bá mi kà á. Tó bá yẹ pé ẹ wá fẹ́ràn fídíò tí mo fẹ́ kẹ́ wò tó ń jáde lójú screen yìí, ẹ wò, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wò. Ẹ bá mi like fídíò yìí, ẹ subscribe sórí ìkànnì, ẹ share pẹ̀lú ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ìjà kó tó dìgbà ní ire, ayọ̀ àti ìdùnnú kí wọ́n máa bá yín lọ títí ọjọ́ ayé yín gbogbo. Àmín.